ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń yí lórí ilé ìkí yín káàbọ̀ kí fún máa fi kí yín pé ẹ̀kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ń yí ládùn iṣẹ́ ẹ̀gbọ́n. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti wà fún society. pẹ̀lú Ọlá Ọ̀nàbàjọ lórí Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television Yorùbá yín ẹ máa yí kò rẹ o ẹ máa wo Kaftan. Ìyìn ló ń fẹ́ o arúgbó ọjọ́ ìyìn ló ń fẹ́. Ìyìn ló ń fẹ́ o bàbá mi ọkọ mi ìyìn ló ń fẹ́. Bàbá mi tó dá mi láwòrán ara rẹ̀ ìyìn ló ń fẹ́. Ọlọ́run mímọ́ tó ń ṣe mímọ́ tó ń wọ̀ mímọ́ tó tún fi mímọ́ bora bí aṣọ ìyìn ló ń fẹ́. Ọlọ́run àná ọlọ́run òní ọlọ́run tí ń pa wá mọ́ lọ́wọ́ ewu gbogbo ìyìn ló ń fẹ́. Ìyìn ló ń fẹ́ o ayérayé ìyìn ló ń fẹ́. Ọba tó dá mi láwòrán ara rẹ̀ ìyìn ló ń fẹ́. Bẹ́ẹ̀ ni ìyìn ló ń fẹ́ ayérayé tó dá wa láwòrán ara ẹ̀. Kò dá wa léwúrẹ́, kò dá wa lágùntàn, kò dá wa ní ejò afàyàfà. Ẹ wá rí i pé ìyìn náà ló ń fẹ́. Ọlọ́run tó ń pa wá mọ́ bí ẹ̀yìn ojú, Ọlọ́run tó ń ṣọ́ wa tó ń kẹ́ wa gẹ̀gẹ̀gẹ̀ tí ò jẹ́ àfẹsẹ̀kọ. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kó ẹgbẹ́ wa ti lọ. Ṣùgbọ́n ó ṣe kí ni? Ó ṣe àwa ní àyò, ó ṣe wá ní àyànfẹ́. Kí ló wá yẹ ká fún? Ìyìn náà ni ìyìn ló ń fẹ́. Ẹ jẹ́jọ́ máa fún Elédùmarè níṣó gbogbo yín tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ètò lóòrè ní pátápátá jákèjádò níbi gbogbo tẹ́ ti ń gbọ́ wa tẹ́ sì ti ń wò wá. Ká tó wá máa fi eléyìí ká máa fi kí yín kú àmójúbà àkàntó ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá àtìyín. Orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ ayọ̀olúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́ tìyín gangan tí ò kọ́mọ̀ pé èmi ni ọmọ bàbá tó bá lórí ohun gbogbo bàbá àgbàlagbà arúgbó ọjọ́ àdàgbà mọ́tẹ̀pá àdàgbà mọ́ pààrọ̀ yẹ bàbá mi alápá kábíkábí bàbá mi tó ṣèyẹ́ bàgẹ́bàgẹ́ tí ò jẹ́ kí àwọn ọ̀tá kúkú rí mi gbé ṣe nǹkan kan. Ṣé wá rí ẹ tí mo gbé sí bá sì ti dé báyìí èmi nìkan kọ́ náà ni mò ń dá wá lọ́pọ̀lọpọ̀ ìgbà. Èmi àti èkejì mi náà la tó wá jọ wá lóòrè ní. Èkejì mi ẹ mọ̀ kó kàlẹ̀ lọ́dẹ ó ṣàdókòó ṣàfẹ̀yìntì náà ni. ǹjẹ́ ìbàrẹ̀ Elédùmarè ọba mi àjíkì ọba mi àjíkì ọba mi àjíkẹ́ olóòpó àjọbọ̀. Bẹ́ẹ̀ ni o. Ọba gbogbo àwọn áńgẹ́lì pátápátá ọba tó ba lórí ohun gbogbo ọba tó ń yọ wá nínú ewu gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ǹkan. Bẹ́ẹ̀ ni o. ọ̀pọ̀ ewu lélẹ́dùà ń yọ wá táwa ò mọ̀ rárá. èyí tá a kọ̀ fojú rí nìkan là ń ṣe dánsákì fún. Bẹ́ẹ̀ ni. èyí tá ò fojú rí ó pọ̀ jọjọ. Ìyẹn gangan ló pọ̀ jù. A dúpẹ́ lọ́wọ́ Àláù Ràbí tó tún mú wa rí ìjíròrò òwúrọ̀ tòní. Àwa ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá káàkiri àgbáńlá ayé torí kò síbi tí ọwọ́ jà lè ṣe Kaftan television pàápàá jùlọ ti Yorùbá àti ètò ìjíròrò òwúrọ̀ yìí tí ò dé gbogbo yín pátápátá la kí pé káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ pẹ̀lú Ọlá aya Ọ̀nàbàjọ aláṣàkẹ́ tèmi àti tiyín. Bẹ́ẹ̀ ni o aláṣàkẹ́ gbogbo wa. àti èmi ọmọ wọn lóńdó òkè àgbẹ̀ àkókò ọmọ àgbógbòmọ̀já ọmọ àtórí ìlẹ̀kẹ̀ dólùkọ Ọ̀yọ́ ọmọ wàá ọmọ wò ọmọ wàwà wọ́wọ́ dúdú yẹmí mà lórúkọ bàbá tó bí mi lọ́mọ lóńdó èmi láyà wọn ló mú Èkìtì. Ẹ káàbọ̀ sórí ètò Ayọ̀ ń gbénu lórúkọ tèmi tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ bá mi tó dúdú tó yẹ mi orúkọ tí wọ́n tún bí ọmọ tó rẹwà orúkọ tá a bá nu o mọ bó ṣe rẹwà tó Ọlá ó pọ̀ gan o OPG OKPK àìtètè mọ́lẹ̀ o lè sá fọ́fọ́ wá Ọlá
báwo ni ọkú ṣe máa ń feel tán bá rí ẹ lórí screen. gbẹ̀yìn lẹ̀ kí Ṣé àwọn wọ́n ń ará ilé jowú? dáadáa kan gbọ́ báńkì àwọn ará ilé dáadáa kan gbọ́ náà àmọ́ sọ yẹn. ẹ̀yin tí wá ẹ káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ láàárọ̀ yìí lẹ́ẹ̀kan sí o à ń gbà ládùúrà wípé akọ́tún òun ni a ó máa rí láyọ̀ àti àlàáfíà a tún ti dé láàárọ̀ yìí gẹ́gẹ́ bá a ṣe máa ń dé ọba òkè sì ti dé pẹ̀lú wa lónìí yóò tún dùn gbọ́ngbọ́n tó kàn sí yóò dùn béèbó ṣe ń gbádùn tíì báwọn bàbá wa ṣe ń gbádùn ẹ̀kọ́. wọ́n tún gbádùn alábùlà. àbùlà gbígbóná báwọn ará Ọ̀yọ́ ń wò wá báyìí kò sígbà tán lè jàmàlà. ṣe bí wọ́n pé ọlọ́tọ̀ ìyẹn pé tòun ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni àwọn bá mi ó pe ọ̀tọ̀ ní ti tọ́lú ọ̀tọ̀ ní ti tọ́lú ọ̀tọ̀ tún ní ti tọ́lú tọ́lú. bẹ́ẹ̀ ni. bí ìjíròrò òwúrọ̀ bá sì ti ń dé àrà ọ̀tọ̀ náà ni. bẹ́ẹ̀ ni Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀. láṣẹ Ọlọ́run ọba ẹ̀yin tí wọ́n lé ẹ ti gbọ́ ohùn lẹ́nu èkejì mi lórí ètò ẹ sì tún rí ojú ẹ̀ bí ṣe ń dánrin gidi bọ́dà mi sàn tíráìsà. dákẹ́ o tó gbẹ́nu bẹ́ẹ̀ wo ti tó bá òun ó ti tó bá òun má jẹ́ ń bẹ̀rẹ̀ o. ó yé mi bọ̀ kò yé ẹ bọ̀ kò tí ì yé ẹ bọ̀ tí bá ti rí Ọlálẹ́gbẹ́ mi tí bá ti rí Aya Ọ̀nàbàjọ inú mi á dùn. ó yé mi bọ̀ ó pọ̀ yẹ́yẹ́ front and back everything ọ̀nà bó ṣe wà nìyẹn pákéjì. ìjíròrò òwúrọ̀ láwa o. bẹ́ẹ̀ ni o ẹ̀yin aráalé ẹ ti mọ̀ pé báwa ṣe mọ̀ ń ṣe náà rèé tá a bá ti dé fún ìgbádùn tiyín náà ni. bẹ́ẹ̀ ni. torí ẹ̀ la ṣe jókòó síbí ẹ sì mọ̀ pé a kì í dá wá àwa àti àwọn àlejò wa làjọ ń wá àlejò wa tá a jọ máa sọ̀rọ̀ lénìí àwọn ti wà ń kàlẹ̀ wọ́n ti wà ń digbí wọ́n ti wà nínú ilé agodo. wọ́n múra wá ni wọ́n gara dé wọ́n dé ti gbogbo ẹ̀. gara ṣíkì wọ́n dé fìlà. ṣé wọ́n dé fìlà. wọ́n dé o ẹ máa rí gangan aṣọ wọ́n tún jọ nice. wọ́n jọ nice. ẹ má kúrò nídìí tẹlifíṣàn o. lọ́nà Ayọ̀gbẹ́ni jẹ́ ìjì sọ ṣé àkúnwọ́n kún bíi ti nice. bí mo ṣe ń wo yìí àwọn ilé ti wà lẹ́nu iṣẹ́ tó ń ṣe kí náìsì tó dé gbòòrò. ló bá tán. tẹ bá gbórúkọ wọn gan pàápàá ẹ wò pé what a name. what ń jẹ àtẹ̀fẹ́ ni. ẹ̀yin tí wá àsìkò tí tó ta fẹ́ ṣera wa létí inú kékeré ọ̀rọ̀ mọ̀ràn kékeré tá a kó wa lọ́rọ̀ ẹ̀ ní ó ní mo pe àkórí ẹ̀ ní wọ̀nbìyà. ìbílíkì wọ̀nbìyà. má jẹ́ wọ̀nbìyà tábà tàtẹ̀ ṣe pé orúkọ yẹn gan wọ̀nbìyà a ti rí i pé nǹkan tí ò dáa ni wọ̀nbílíkì wọ̀nbìyà. ṣé wọ́n mú tó máa ń ṣe mí tó máa ń dùn mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ pé wọ̀nbìyà làwọn. ṣùgbọ́n tó bá tiẹ̀ tàbí kí n tún sọ pé tó bá gbọ́ pé wọ́n sọ pé wọ̀nbìyà wọ́n á wò pé ọ̀fọ́n nìkan ni wọ̀nbìyà. kí ìyàtọ̀ wo ló wà láàrin ọ̀fọ́n àti wọ̀nbìyà ṣé yàtọ̀ wà ń bẹ. ṣé ìyàtọ̀ ṣe bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ bákan náà ni. ọ̀fọ́n ó lè lọ fọ́n ṣé o lè kọ́ lọ fọ́n. ọ̀fọ́n ò ṣe olè o nítorí pé ó máa ń hùwà bí olè. bí olè olójú kòkòrò. oná ṣe máa ń pè ọ̀fọ́n olè ọ̀fọ́n. oní wọ́n ṣe máa ń pè lọ́ọ̀fọ́n. ṣó ti yé ọba yẹn tó bá ti wá sọ pé àwọn ń bi à ń pè ìdí oúnjẹ nìkan ni kì í ṣe ìdí oúnjẹ nìkan. for food alone. kò ń ṣe ìdí oúnjẹ nìkan tí o bá ṣe tó o bá jẹ́ wọ̀nbìà ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè gbà jẹ́ wọ̀nbìà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la lè gbà jẹ́ wọ̀nbìà bó o bá ti ń ṣe nǹkan láṣejù bó o fẹ́ràn obìnrin bí wọ́n bá jẹ́ baálé ilé tó jẹ́ gbogbo nǹkan tó wà nínú síkẹ́ẹ̀tì. àbí inú kaftan bíi tiwa báyìí. inú kaftan kan nínú kaba ni o tún bẹ̀rẹ̀ tiẹ̀ nu tó wà nínú síkẹ́ẹ̀tì báyìí tó bá ní abẹ́ ìró báyìí bí gígan bá dúró mọ́ bá gbẹ dáadáa tán dé ó ti yọ kíní tàwé. ayé wọn bí ọmọ adá o. wọn bí aníyàn. tó bá jẹ́ pé èèyàn tó yọ á jẹ́ pé èèyàn láìkì mọ́tò kó láìkì ẹ̀ ní àláìkì jù kọ́ ṣé wọ̀nbíà náà nìyẹn. gbogbo nǹkan tí ọba ti ń ṣe ní àṣejù ó ti di wọ̀nbíà. torí ẹlòmíì tẹ bá dé bó jẹ́ ọtí yìí ló mu ní àmujù lámupara ó ti di wọ̀nbíà. ṣé o mọ̀ pé ọ̀rọ̀ wọ̀nbíà tá à ń sọ yìí àti kékeré ló ti ń
bẹ́ẹ̀ ni. nígbà tá a wà ń kékeré ibi ìdí oúnjẹ ló dẹ̀ ti máa ń sábà ń bẹ̀rẹ̀. Nítorí ẹ̀ náà ni tó bá ti sọ̀rọ̀ wọ̀bìyà gbogbo èèyàn máa sáré lọ sọ pé o lè jẹun jù ní. nítorí pé ó jẹ́ láti kékeré ni tí wọ́n bá wá rí ìgbà lọ́wọ́ ọmọ ló máa extend sí àwọn ìwà míì. àwọn ìwà tí ò nígbà dá tí ò dá. bẹ́ẹ̀ ni nígbà táwọn kékeré ó ní àǹtí kan mi lè dárúkọ ni o. ẹ gbọ́dọ̀. ìwà yẹn mo sì ń fi ojú yẹn wo àǹtí yẹn títí dìsí wọ́n ti dàgbà wọ́n ti márì wọ́n ti bímọ tó bá wá sílé wa báyìí. wọ́n bí a ní. wọ́n mẹ́wàá ní. táwọn bá ti àwọn dẹ̀ máa fẹsẹ̀ rìn lọ sí skul gbà yẹn ni ìgbà mi bàtà wa ti máa já ẹsẹ̀ máa ta wá lọ́nà. oúnjẹ tí màámi bá wá sè sílẹ̀ fún wa tábà kò ní jà jẹun gbádùn á bá ti wá ó tún máa jẹ jù wá lọ lójoojúmọ́ ìwà wọn àti kékeré títí táǹtí yẹn fi dàgbà primary school ni mo ń sọ wá ṣe ọ̀rẹ́ wọ secondary school tá fi wọ secondary school wọn jáwọ́ nínú ìwà yóò ti bá wọn mọ báyìí gbogbo bíi tírú àǹtí òun bá ti bára rẹ̀ nínú ọjọ́ tèmi bẹ́ẹ̀ gbóúnjẹ olóúnjẹ lẹ̀ yóò rànjú mọ́ bọ́n kó bàtà oníbàtà lẹ̀ yóò fẹ́ júmọ́ bọ́n káṣọ aláṣọ lẹ̀ yóò fẹ́ júmọ́ títí ẹ̀ ò ní fáìn mọ́ lójú ẹ̀ tọ́jú ẹ lè fáìn ju tèèyàn yẹn lọ o. gbogbo ẹ̀yin tẹ́ wà nílé tẹ́ ti darapọ̀ mọ́ wa a fi ṣe èébú a fi ṣe ẹ̀kẹ́ èébú a kò fi ṣíra wa létí ni wípé gbogbo ìwà wọ̀nbìà ìwà tí ò dáa ni ìwà tí máa ń múni tẹ́ láwùjọ ṣé bí ẹgbọ́n gbà tí èkejì mi sọ̀rọ̀ sí tó ní àǹtí ọ̀hún ojú ẹ̀ làwọn sì fi ń wò ó ojú ẹ̀ ní gbogbo ayé fi ń wò ó títí dèní ó túmọ̀ sí pé ìwà tí máa ń múni tẹ́ láwùjọ ni ìwà tí kò ń fúnni níyì láwùjọ ni kí làwọn hùwà wọ̀nbìà fún a ṣe jẹ́ kí kéékèèké tó bá fún wa. o ò tí ì débì kan kó gbé oúnjẹ kó máa jẹun kó ní ẹjọ́ èmi kó ní àìgbé wá ẹjẹ ń jẹ́ bẹ́ẹ̀ kó dẹ̀ gbé fún un kó dẹ̀ jẹ tán kò ṣẹlẹ̀ sí ẹ rí àwọn ti ṣẹlẹ̀ sí mi rí ó dẹ̀ gbà ó dẹ̀ jẹ tán ọ̀bìlíkì kò dẹ̀ bí mi pé ṣé o sì máa jẹ ṣé kì í ṣẹ́kù. kábíyèsí ọlọ́run ṣé torí tí wọ́n lẹ́sẹ̀ gbé wá àbí torí tí wọ́n lẹ́sẹ̀ ṣe ń jẹ. so irú wọn yẹn téèyàn bá gbé oúnjẹ wá nírú ọjọ́ mi wọn ò ní fi lọ̀ wọ́n. wọn ò ní fi lọ̀ wọ́n ó tún máa ń gba n tó dà sọnù. bó ṣe rí fún àwọn other things náà. ṣé kí n tún wá sọ fún ẹ èèyàn tún ní pé wọn sáwùjọ ọlá. wọ́n pé wọn sáwùjọ ọlá wọn máa ṣe wọn. a ní wọn máa lọ babẹ̀ jẹ́ mà ní. èèyàn fẹ́ lọ sáwùjọ àwọn èèyàn pàtàkì irú wọn tó bá yá wọn mọ́tò wọn ní fẹ́ dá padà. ń bo tí wọ́n ṣe sọ di tiwọn náà máa wá. ó ṣe ti rí pé níta ń sọ tá a mú sẹ́nu tá a fi ń ṣera wa létí lóòrò ẹ̀ ní tó ká lọ yíwà padà àwa tí a bá ti ń ṣe irú eléyìí ìwà wọ̀nbìà ìwà tí ò dání èkejì mi tí a dé òkè lọ́hùn ká lọ fi ẹsẹ̀ rajó díẹ̀ tá a bá padà dé ká wá tẹ̀síwájú àti àwa àti àlejò wa làjọ máa dé ẹ̀yin tí wá ń lé ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìyín pẹ̀lú àwa ọ̀rẹ́ yín pàdí olólùfẹ́ close pali ìyàwó ọkọ wa. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni àwa ni àwọn ìyàwó àwọn ọkọ wa bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ni yes àwa ni ìyàwó àwọn financial controller of our life. àwa ni ìyàwó àwọn ó ti yé yín ó ti yé yín ó yé yín dáadáa ẹja sọ̀rọ̀ ṣáà ti pè yín sí má jẹ́ kí n bú yín lórí ètò. a máa fáìn wọn ni. ẹ̀yin tí wọ́n lé eré láṣẹ ó dàbí ewé ó dàbí àwàdà bẹ́ẹ̀ náà ni a ti padà dé sójú móhùnmáwòrán yín náà nìyẹn òun náà lẹ ṣe ti ń rí wa orí ètò ìjíròrò òwúrọ̀ náà lẹ ṣe wà lórí Kaftan television Yorùbá tí ní àti kejì mi Ọlá àti Ayọ̀ngbénu. ṣé wọ́n rí àlejò wa tá a sọ wípé a fẹ́ lọ fi ijó gẹ̀gẹ̀gẹ̀ gbé sórí ìjókòó àwọn náà ti wá wà ń kalẹ̀ báyìí wọ́n ti yọnu sọ̀rọ̀ wa àti ìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. kẹ́ bá lè mọ̀ pọ́ mọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ní. wọ́n ti dá wa lóhùn ṣé ẹ̀yin náà ti di sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ tẹ́ bá tẹ̀ ti dórí ètò ìjíròrò òwúrọ̀ ẹ̀ ti di sọ̀rọ̀sọ̀rọ̀. gbogbo àti di kankan náà. torí ẹ fẹ́ jíròrò ni. ẹni tí bá lọ́gbọ̀n kí n sọ màmá sọ mi ò fẹ́ bẹ́. ẹ jẹ́ bẹ́ ẹ bẹ́ ká eyín mu. ká so yín. àlejò wa ẹ jẹ́ àṣẹ àǹfààní yìí fún yín ẹ bá wa dárúkọ tiyín fún àwọn aráàlú. orúkọ mi ni Àlàó Adébáyọ̀ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Àlàó ní fọ́tò.
nígbà wọn ní Àlàó Adébáyọ̀ tí ẹ̀kọ́ wọn fẹ́ sọ ká Àlàó Akálà. ṣé wò ó dá làwọn akálà mo dá wọn bóyá wọn máa fi junior sí. ìlú kan náà láti jọ wá. inú mi ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní wọ́n ní dùn. ìlú kan náà làwọn ti jọ wá. Pupa tún lómi lára. bóyá generation ti tiwọn ò lómi lára báyẹn. ṣé láńlọ́ọ̀dù yín gbà ó ṣe ìrọ̀bù tẹ́lẹ̀ ìlú kan náà láti wá mo sọ pé àwọn náà bí mi. ṣé ìṣe ń pé dádì yín gbalé sí ilé tí àwọn dádì yín. wọ́n ti ní ìlú kan ló làwọn ti wá. ká ká wá tulẹ̀ wá tí ò sọnù káàkiri. ká tiẹ̀ wọ́n wá tí ò sọnù kiri. kó má lọ di pé ọmọ tẹ́lẹ̀tì ìjọ láńlọ́ọ̀dù. béèrè iṣẹ́ tí wọ́n ń ṣe wá ká gbọ́. ẹ káàbọ̀ sórí ètò Àlàó Adébáyọ̀ Smith. Àlàó máa ń gbọ́ tó máa ń pè ní Àlàó kìnì kan. onífọ́tò. Àlàó onífọ́tò ìyẹn já sí pé kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe. nǹkan tá à ń ṣe ni pé a máa ya fọ́tò. ẹ máa ń yàwòrán. ẹ máa ń ya èèyàn. ṣé lè ya wèrè náà. a lè ya wèrè ní àwòrán. láwòrán. torí ọ̀rọ̀ yẹn ó ní pọ̀nà. ẹ̀yọ̀gbénu. tẹ bá rí wèrè ẹ lè sọ ara ẹ lórí ètò ilé mi. síbẹ̀ pé owó ti wà involve so. ta ló máa sanwó kẹ́ lọ ya wèrè fún wọ́n máa kọ́ńtàtù àgbékáyà ni o a lè yá ẹni à. a lè sọ ṣe mọ̀ pọ́n photographer kọ́ máa dédé gbé fọ́tò tó Bẹ́ẹ̀ni. máa dá kìíní ṣe báyìí. wọ́n fẹ́ ṣe portrait. wọ́n kàn máa ṣe paraporo ẹ ṣe ẹlòmíì a fẹ́ lè ṣe gymnastics. téèyàn bá dẹ̀ rí wèrè tó ṣe dáadáa ó dẹ̀ lè ṣe portrait o. ẹbí. wọ́n á ní kẹ́ lọ ya wèrè nísìnyí. after pé ni ẹ fẹ́ ṣe documentary lórí àwọn wèrè tó wà láwùjọ. kí ẹ wà bá wọn yá. ẹ máa wá ṣé owó tẹ máa gbà máa yàtọ̀ sówó tẹ fi ya normal. bẹ́ẹ̀ ni náà documentary iṣẹ́ mo dá Àlàó fọ́tò àyọ̀gbénu ṣọ́ ara ẹ lórí ètò ìlàrọ̀ mo ti sọ fún ọ. ẹ ǹlẹ́ jàre ẹ káàbọ̀ sórí ètò. iṣẹ́ photographer lọ́dọ̀ tiyín kí lè ṣe rí sí kí ló túmọ̀ sí. lọ́dọ̀ tèmi and I'm very sure ó máa cut across tí n bá sọ photography ó dàbí orin ni orin ṣàwọn pé tí kò bá sórin láyé yìí kò ní dáa náà tí kò bá wá sí photography láyé ayé kan tẹ̀ máa wà bákan náà ẹ nílé mọ nǹkan tó ṣẹlẹ̀ látẹ̀yìn wá ẹ nílé mọ nǹkan tó ṣẹlẹ̀ nísìn ẹ tún lè ní àfojúsùn nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la. lọ́jọ́ iwájú ṣé photography náà ó tún máa jẹ́ ká mọ̀ tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àti ẹ̀ gbọ́ pé ọjọ́ tó ti ṣẹlẹ̀ wá. tàtẹ̀yìn wá ètò ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ Bẹ́ẹ̀ni. ṣé tún máa yàtọ̀ ọjọ́ iwájú Bẹ́ẹ̀ni. sílẹ̀ fún wa ẹ ni. kì í fi nǹkan kan ṣàpẹẹrẹ. Ó yẹ ṣàpẹẹrẹ. ní ọdún mẹ́wàá sẹ́yìn irú kámẹ́rà tá à ń lò kọ́ là ń lò nísìn and a ti ní àfojúsùn pé in the next 10 years àwọn kámẹ́rà tá à ń lò nísìn kò ní sí mọ́ so a lè sọ yí pé photography lè sọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. àwọn tuntun á tún ti dé pé ta. tó bá máa fi di ọdún mẹ́wàá sígbà yìí o irú àwòrán tá a yà yìí báyìí nìyẹn ṣe máa rí báyìí nìyẹn ṣe máa rí. ẹ kì í tún kí n lẹ́yìn ẹ̀wọ̀n bí wọ́n ṣe nǹkan láìpẹ́ pé 10 years challenge or something. bẹ́ẹ̀ni. tẹ bá wo picture yẹn 10 years ago báwo lẹ ṣe rí. ọmọdún dùn. ọmọdún bẹ́ẹ̀ ọmọdún pa. ṣáọ́gìlì ni àbí níbẹ̀ ẹni tí máa appreciate ẹ̀yin iṣẹ́ ẹ ṣe wá photography. sílé ẹ ṣe wá emphasize dùn yẹn no ó yé mi ó yé mi. ó dùn gangba yẹn ó ti rọ̀bọ̀ ń sìn. all right ọláṣọ ìgbà ara yẹn ẹ ó ṣe báyìí ni ọláṣọ ara ẹ ṣọ ara ẹ ọpẹ́lọpẹ́ ọkùn mi bárẹ̀. ọláṣọ rẹ ìmájẹ ìbẹ̀rẹ̀. bọ́dà mi ẹ jẹ́ ń tún béèrè ilé lọ́wọ́ yín kí n tó tu yín lẹ̀ fún èkejì mi lápá ọ̀hún tẹ́ẹ̀tì wà nídìí iṣẹ́ à ń ya àwòrán ó ti tó ọdún mélòó. ó ti pẹ́ o. ó ti tó ọdún mélòó. ó ti kọjá ọdún mẹ́ẹ̀ẹ́dógún 15 years. 15 years. 15 years nídìí iṣẹ́ àyàwòrán Yes. kí ló sàn yín débẹ̀ kí lè ṣe bára yín nídìí ẹ̀ ṣé àtijọ́ àti mu ni ṣé ẹ ti kọ lẹ́tà lọ́jọ́ kan pé wo ń rè bó sí i má jíjùn kẹ́nìkan tó sọ pé irọ́ o wáré kọ́ iṣẹ́ photography photographer iṣẹ́ tó máa kọ́ rè dandan. báwo lẹ ṣe bára yín nídìí iṣẹ́. iṣẹ́ tèmi àzìyàn náà tèmi ò rí báyẹn mo láìkì iṣẹ́ photography láti ilẹ̀ no mo láìkì iṣẹ́ art mo láìkì máa draw nǹkan so báwo pé to draw something
káàdì àrùn kan ó difficult ju kí n ya fọ́tò lọ so nítorí ẹ̀ mo ṣe switch and mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ń kọ́ṣẹ́ photography nígbà tí mo wà ní GS2. GSS2. So ó ti pẹ́. kí ló dé kí lè rí tó fi jẹ́ pé Ní ẹ àti bá kúrò GSS2. níléèwé ẹ ẹ máa lọ máa kọ́ṣẹ́ photographer. Torí nígbà tí mo wà ní school mo mọ̀wé. mo like point Yes, mo mọ̀wé. ìyẹn ni pé Ilẹ̀ là mọ́lẹ̀. Yeah. kò ń ṣe pé gbogbo èèyàn tí ò bá mọ̀wé kò sí nǹkan kan kò ní value mọ́ Yeah, pé ìrètí sì wà fún ẹ. So mo ń wo ways tí mo fi lè better life mi. Mo dẹ̀ mọ̀ pé mo máa padà mọ̀wé náà. torí ẹ Mo mọ̀ ti mọ̀. ó ti ní master soda ní Padà wọ́n o. mọ̀wé. So ìyẹn ni mo bẹ̀rẹ̀ ń gbà yẹn at the long run padà. ẹ̀dùn náà ẹni ẹ̀ mọ̀wé Tẹ́ ẹ bá mọ̀wé máa mọ̀. ẹ mú sùúrù nígbà tí ẹ wà ní GS2 ẹ wá ìyẹn ló wá mú yín tẹ́ fi lọ ń kọ́ iṣẹ́ photography Yeah. iṣẹ́ photographer No, àwa ni photographer, iṣẹ́ wa ni photography. iṣẹ́ photography nígbà tó jẹ́de Yorùbá làwọn sọ ó dáa àti gbọ́ ẹ ń lọ kọ́ṣẹ́ photography ìgbà wo lẹ wá padà bẹ̀rẹ̀ sí ní mọ̀wé. Ṣíọlá. Okay. Ìgbà tá a rí pé kò sí àǹfààní fún wọn láti máa mọ̀wé torí pé ìgbà yẹn wọ́n jẹ́ ká rí pé ẹni tí ó bá lọ school nìkan ló lè make so you just have to adjust so a bẹ̀rẹ̀ sí mọ̀wé. Then mo ti parí secondary school. kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní mọ̀wé. Mọ̀wé. báwo lè ṣe ṣe láti GS2 ṣé wọ́n ń pè yín kọ́kọ́ lọ́rùn títí ẹ fi jáde ìwé mẹ́wàá ni. pé mo mọ̀wé ń gbà ẹ̀ does not mean pé ẹ ṣáà ń paasi. mo máa ń a pass. ní ìyá mo paasi Irọ́, let me be ẹran your ló man. jẹ Mo káàdì. ṣàwọn pé mi ò Báwo lẹ mọ̀wé ṣe tó ṣe? àwọn ẹlẹgbẹ́ mi. ẹni sùúrù ẹ máa ń jí àwọn ọ̀rẹ́ yín. tó bá jẹ́ bí ẹ jẹ́ bí ọgbọ̀n nínú kíláàsì ẹgbẹ́ bíi kẹẹ̀ẹ́dógún. Mo ṣe àfẹ́lù. ìjàgbọ̀gún. tẹ bá fẹ́ ṣe exam ẹ máa ń copy díẹ̀. Mi ò ń kọ́ mi máa mọ̀ pé ojú táyé ni ibẹ̀ máa kàwé dáadáa. ẹ cram ẹ tó rántí máa ṣe Ẹ̀dẹ̀ revision fún yín. ìyá àgbà tá a bẹ̀rẹ̀ sí ní mọ̀wé kí ni àwọn nǹkan tẹ̀ ṣe ká sáré ṣe yẹn nítorí ọ̀pọ̀lọpọ̀ ló ń kọ́ ẹ̀kọ́ ó dàbí eré ó dàbí àwàdà ṣùgbọ́n èmi ń kọ́ ẹ̀kọ́ nínú àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń kọ́ ẹ̀kọ́. Nígbà tí mo rí i pé ọ̀nà ìwé ó pọn dandan so I have to mo nílò láti lọ sí school iléèwé gíga mo ṣe diploma ní UNILASU wọ́n lọ ṣe mo ní BA ní UNILAG mo kọ́ ẹ̀kọ́ Yorùbá èdè Yorùbá. Yorùbá gidi ẹgbọ́ gan la Yorùbá jókòó báyìí tì. ẹgbọ́ Yorùbá báyìí Mo Yorùbá bọ̀ mo kọ́ ẹ̀kọ́ nípa. ẹ ti gbọ́ náà nù Yorùbá ìjìnlẹ̀ tẹ̀lé kọ́ ní yunifásitì. of Lagos. Ayọ̀gbénu UNILAG. ọ̀rọ̀ pọ̀ tá a bá lè jọ wá sọ jáde òkè lọ́hùn wọ́n ṣẹ́jú sí wa nínú ilé agodo Okay. orin wo lẹ fẹ́ ká lọ wò nílé. ẹ fún wa Orin. ẹ Beautiful ni ẹni orin beautiful Beautiful. ni. Nubia. okay. ó dáa àlejò wa ní ká lọ wo Beautiful Nubia ẹni èyí tó bá wù yín nínú àwọn orin Beautiful Nubia ká fífi ẹsẹ̀ rajó nílé tá a bá padà dé ká wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá à ń sọ ẹ̀yin tí wàá nílé ẹ̀ má ti lọ síbi kankan à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìyín àwa ọlá àti ayọ̀ gbénu tìyín pẹ̀lú àlejò wa náà lájọ ń ṣe kíni à ń rọ̀kì àbí. àròkì ẹ gan àti rọọkì bọbọ yìí. àròkì ẹ lórí ètò lóòrọ̀ yìí a sì wá ń kalẹ̀ o a sì wá ń digbí a ò rí ibi kan ẹ kú kalẹ̀ àlejò wa. Ẹ ṣe mọ̀. ẹ ǹlẹ́ sà. Ẹ sùn. Àlàó ní fọ́tò Ẹ sùn. mo tiẹ̀ fẹ́ràn orúkọ yẹn gan. Àlàó onífọ́tò ó jẹ́ Àlàó. orúkọ bàbá onífọ́tò kan tó ti pẹ́. kó má jẹ́ dádì wọn ni. No, èmi mo ní orúkọ mi o. kí ló prompt kí ló mú yín. Ẹ mọ̀ pé àṣà Yorùbá ó jẹ mí lógún person so mo ń wo mú ilé gbé e lárugẹ. I could have go for another name but nítorí nǹkan tí mo kà ní school pẹ̀lú iṣẹ́ tí mo fẹ́ ṣe mo wá pàápọ̀ in fact Àlàó onífọ́tò gan ó ní àmì lórí. o tún bẹ́ẹ̀ ni nínú lógò yìí. Ó ní àmì lórí.
so yẹn wọ́n lè máa mọ̀ pé ó yà pé Yorùbá gangan ni. Jẹ́ kí n wá béèrè yìí lọ́wọ́ yín àlejò wa Àlàó onífọ́tò ṣé ẹ̀yin ò wò pé níbi tí ayé lajú ti dé ń yìí. digitalize lọ orúkọ yẹn nìkan ó lè bákan méjì ni ó lè fà á kí ẹ má tètè dé àwọn ibi tẹ́ rò bí ẹ fẹ́ dé nítorí àwọn èèyàn ń rò pé kọ́ máa ṣe ṣe lè yóò ṣara oko báyìí. ideal photo kíní kan fọ́n pé Àlàó onífọ́tò ni wọ́n fẹ́ lọ gbé. bàbá lábúlé ló fẹ́ lọ gbéṣẹ́ sí. ẹ wò ayé ṣì ń lọ sí ibi tó yẹ pé èdè wa gangan la máa fi sọ orúkọ iṣẹ́ tá à ń ṣe. Yípe a pè iléeṣẹ́ wa ní Àlàó onífọ́tò ìyẹn ò túmọ̀ sí pé kò ń ṣe standard world standard là ń produce. Tí ẹ bá tó máa gbéṣẹ́ fún wa gangan ló máa wà convinced pé iṣẹ́ tá à ń ṣe kò ní nǹkan ṣe pẹ̀lú orúkọ. Èmi tí ẹ rò bí ẹ máa dá mi lóhùn báyìí mo dídí ìbéèrè yẹn ni mo rò bí ẹ máa dá mi lóhùn báyìí pé ẹ̀yin ẹ fẹ́ dá yàtọ̀ ẹ fẹ́ stand out. Ìyẹn náà tún wà lára ẹ̀ a fẹ́ stand out tó bá pe orúkọ yẹn a lè rí bẹ́ẹ̀ pé kò pé méjì ó tún máa tún sọ ibi tí ẹni yẹn ti wá. Wọ́n fẹ́ sọ àṣà nù wọ́n fẹ́ sọ lẹ́nu. nítorí èmi tẹ̀ máa ń fẹ́ràn tí n bá rírun èèyàn bíi tiyín tí wọ́n ń gbé àṣà àti ìṣe wa lárugẹ èèyàn bá kàn débì kan tó kàn rí Àlàó onífọ́tò tó rí tẹ tó fàmì sí ṣó wá rí àwọn àwòrán yẹn tí gbogbo ẹ̀ tó ṣe rekete àwọn òyìnbó gan wọ́n á fẹ́ patronize yín. ìyẹn gangan làwọn òyìnbó gan tiẹ̀ like pé o mú orúkọ ẹ jáde nínú èdè ẹ gangan nǹkan táwọn China ò ní ṣe nìyẹn wọ́n máa sọ orúkọ wọn ní èdè tiwọn so táwọn bá lè ṣe kí ló dé táwọn lè ṣe ó dà pé ọ̀rọ̀ ìlàjú yìí náà ni nínú ní kó bá wa lọ òun ní kó bá wa káàkiri ọ̀gbẹ́ni Àlàó onífọ́tò nígbà tí ẹ wá ẹni GS2 lẹ ti bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ fọ́tò tẹ́ fi jáde SS3 ìgbà wo lẹ wá jókòó tẹ́ dá dúró tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ à ń yàwòrán tẹ́ ní ọ́fíìsì. Ní 2007 ni mo ní ọ́fíìsì 2007 ìyẹn ti ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. 15 plus. nítorí mo sọ pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún sókè. lẹ ti ní ṣọ́ọ̀bù tiyín tẹ ti ya fọ́tò níṣẹ́ tẹ ti wá ń ya fọ́tò yìí kí ni àwọn nǹkan tó tẹ ti bá pàdé bóyá àdójúkọ ni o kẹ́tì ẹ̀já bẹ̀rẹ̀ láti bí àdójúkọ. àìmọye ẹ mọ̀ yí pé photography ibi tó wà nísìn ibẹ̀ kọ́ ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ in fact ìgbà tí mo kọ́ṣẹ́ a máa gbọ̀ngàn ní analog era bẹ́ẹ̀ni ìgbà yẹn làwọn kọ́ṣẹ́ ayé pàkàpàkà ayé fíìmù ká tira mọ́nú darkroom ká ṣe gbọ́ ẹ̀ now the first challenge tí mo rò pé most of young guys bíi tèmi ó ní ni pé àti cross láti era yẹn sí digital era tàwa yìí analog to digital era tàwa that's the first thing because àwọn èèyàn believe pé digital era yìí ó wọ́n which is ó dẹ̀ wọ́n lóòótọ́ ẹ̀ṣẹ́ àwọ̀ ṣé wọn nǹkan equipment wa irinṣẹ́ wa tá à ń lò yìí irinṣẹ́ yọ kan ó lè ra kámẹ́rà bíi mẹ́ta nígbà tá a wà ní analog era so àti tówó jọ fún ọ̀dọ́ bíi tèmi ó nira pé àdúró owó ni màá lọ ra kámẹ́rà yọ kan kámẹ́rà is just 5% out of 100% equipment à ń lò. àwọn nǹkan míì tún ṣì wà tẹ́ tún máa lò tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ títí o. inú ẹ̀ ní laptop wà inú ẹ̀ ní amara software àti gbogbo nǹkan báyìí so ìyẹn ó jẹ́ difficulties fún àwọn kan
but thank God a ti borí gbogbo yẹn Olúwa ṣe àti ìyẹn ti di àfihẹ́yìn eégún fi kó ṣọ́. tó ṣe bí ìyẹn ti dàfí ẹ̀yìn. ẹ̀dà láàárín ọdún 15 tẹ̀síwájú díẹ̀ yẹn á ti tó bí ọmọọṣẹ́ mélòó tó ti yege tẹ́ ti kọ́ṣẹ́ tẹ́ ẹ lè fọwọ́ sọ̀yà bóyá tẹ́ ẹ bá níṣẹ́ bíi 2 mẹ́ta tẹ́ lè ní ẹ̀yin ẹgbà bí ẹ lọ ṣiṣẹ́ fún mi ọkàn mi balẹ̀. ní December 24 last year gbogbo àwọn tí wọ́n ti gba ọ̀dọ̀ wa kọjá tán ti kọ́ṣẹ́ wọ́n pera wọn jọ wọ́n wá ṣe retreat ìgbà tí I take attendance èmi ò mọ̀ pọ́n pọ̀ tó yẹn wọ́n jẹ́ 35 ní last year nìyẹn. ni àwọn tó lè yọjú àwọn tó lè yọjú àwọn tí ò tún ní lè yọjú máa wà. wọ́n wà dáadáa so wọ́n jẹ́ 35 a lè ti kọ́ àwọn míì náà níṣẹ́ torí pé 45. torí pé a ní school of photography nísìn so a ní àwọn student dáadáa. ó dà Olúwa ẹ ṣeun. ti tẹ̀síwájú débi school of photography. lẹ́yìn náà ti lè sọ pé ẹ fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bọ́n ṣe ń ya ó ga o ó pọ̀ o ó pọ̀ kò sí nǹkan téèyàn ò lè ṣe jẹ́ ẹ ti wá rí ibi tí ọ̀nà ìwé ti wọlé ká ní pé bí mo ò tí ì mọ̀wé nísìn kálẹ̀ tí mọ̀wé but mo ẹ ti mọ̀wé ní díẹ̀ o. school of photography. ọlá jẹ́ ká gbé gba ọ̀nà báyìí tó ṣe gbòógì gẹ́gẹ́ bí ohun ìyàwòrán ọ̀nà wo lẹ́rò pé àwòrán ti mú bá ìdàgbàsókè ọrọ̀ ajé ilẹ̀ tá a wà yìí àti àṣà àti ìṣe. Okay. ọ̀nà yẹn pọ̀ but màá try láti gé díẹ̀díẹ̀ ó kọ̀ lẹ̀ pé ní ìlú tá a wà yìí a máa ń ṣe jack of all trade. master of nothing. Yes. báwo lè bó ní ti sọ ni. ìlú tó advance gbogbo àwọn nǹkan tá à ń ṣe papọ̀ yẹn wọ́n kì í ṣe papọ̀ tó yẹ pé ọmọ ló fẹ́ máa yà níbẹ̀ yẹn bébì ló máa yà nìkan tí wàá fi darúgbó wọ́n á dẹ̀ mọ̀ ẹ́ mọ̀ wípé iṣẹ́ tó ń ṣe nìyẹn. bébì ni kẹ́ máa gbé lọ síbẹ̀. níbí báyìí anything tó bá wà ní a máa ṣe tí bẹ́rẹ̀ àbá wà ayà. a ti bèrè lẹ́ẹ̀kan náà. dáadáa so ọ̀nà yẹn pọ̀ ká ní pé a specialize lórí àwọn area kan ni nǹkan tí mo bá sọ yìí ó yẹ kẹ́ ẹ mọ̀ now we have commercial photography. ẹ ṣe àwò àbí. commercial photography ó ní í ṣe pẹ̀lú àwọn tó máa ń polówó ẹ mọ̀ pé yẹn yàtọ̀ sí studio photography bẹ́ẹ̀ni tí àwọn èèyàn mọ̀ dáadáa àwọn tó máa ń polówó gbogbo àwọn picture tó máa lórí billboard yẹn àwọn commercial photography ni wọ́n máa ń yà wọ́n now tí ẹ bá wo picture bí ẹ tẹ̀ like product yẹn tí picture yẹn bá da ọkàn yẹn á fà sí product yẹn ọ̀nà kan nìyẹn pé ó ti mú ìdàgbàsókè bá àti tajà nílùú ayé mo ti rí picture oúnjẹ rí tí ẹni mi dẹ̀ ń dàtọ̀. ẹ sì sí mi gbà sọ̀rọ̀ pa mí. wọ́n bí alẹ́ ẹ̀kọ́ tó lè ṣe rí bọ́ọ̀dù tẹnu yóò mọ̀ dàtọ̀ ẹ mọ̀ sọ̀rọ̀ nìtú. food photography nìyẹn. ọ̀tọ̀ tún nìyẹn. ọ̀tọ̀ nìyẹn so àwọn tí wọ́n ṣe wọ́n mọ àpàdé àlùdíẹ̀ láti yà tí wọ́n pẹ́ tí téèyàn bá rí á dàbí kó wọnú oúnjẹ lọ kó máa jẹ. so nǹkan tí ọ̀rọ̀ photography tí a ṣe lè fi ọwọ́ rọ sẹ́yìn ní àwùjọ ni àwọn tá bá dẹ̀ ń sọ nípa àṣà àti ṣe tí ẹ bá fẹ́ wo bí wọ́n ṣe ń wọṣọ ní ìgbà ayé àwọn bàbá wa ẹ ṣáà try láti wá picture á sọ fún yín wọ́n yẹn múra á sọ fún yín bí wọ́n ṣe bí a ti ń padà sí wọ́n ti ń ṣe afro a ti ń padà ìgbà yẹn gangan lè máa ti mọ̀ pé picture yíyà lórí tèmi culture yẹn. history. lóòótọ́ ni ẹ já ṣe báyìí àlejò wa mo rí i pé ẹ ti ń bẹ̀rẹ̀ sí ní dá wa lẹ́kọ̀ọ́ pàápàá nípa ọ̀rọ̀ photography tá à ń sọ yìí mo sì fẹ́ gé yín lẹ́nu mo fẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú síwájú àti síwájú sí ṣùgbọ́n a fẹ́ dé òkè lọ́hùn kẹ́ ẹ sinmi díẹ̀ àṣeyín lálejò gan ẹ tí ì ráyè gbé nǹkan sọ fún wọn ẹ kẹ́ ẹ tẹ̀ tó gbé nǹkan sọ fún orin wo lẹ fẹ́ ká lọ wò nílé
ká fi fẹsẹ̀ rájò. wọ́n bá wa rí àṣà. àṣà àwọn nǹkan tiwantiwa lẹ ṣáà fẹ́ràn. ó ga lẹ́ẹ̀kan ní ká lè wo beautiful Nubia. nísìnyí ká lọ wo àṣà. àwẹ̀ níbo ló lọ bí. wà á tọ́jọ́ mẹ́ta. mò ń mu tíì ní. ẹ̀yin tèmi nulẹ̀ jẹ́ ká lọ dé òkè lọ wọ́n ní ká lọ fi àṣà ká fi sinmi díẹ̀ nínú ilé agodo wa náà. tó bá padà dé àlejò wa wọ́n sì wà níkàlẹ̀ àwa náà dẹ̀ lélẹ̀ àti lọ síbi kankan ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́ṣin wa lórí Kaftan television Yorùbá tìyín èmi àti àwọn akẹgbẹ́ mi náà lájọ wà lórí ètò. gbogbo wa ti dákẹ́gbẹ́ torí òun rí i pé gbogbo wa padà di pírẹsẹ́ńtà. àlejò lèmi o. àlejò lẹ́yìn ẹ̀sà ni ṣẹ́rù báyìí ni. ẹ tiẹ̀ wá join wa. ẹ mọ̀ bóyá lẹ́yìn ètò yìí kákàn ní kẹ́kọ̀ọ́. èmi ò tó gbangba sùn lọ yẹn. irọ́ ẹ̀yin náà wá tọ́ wò bó ṣe dùn tó. wọ́n ní wá tọ́ ò. fọ́tò mi mọ̀ yá o. ó ti ẹ̀dá tẹ̀ jẹ́wọ́ ó dà àwa àti àlejò wa. bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. ẹ káàbọ̀ ẹ kú ìjókòó. ẹ kú oríire ẹ̀yin nìkan láàrin àwa ilẹ̀ méjì. ìyẹn dìpọ̀. ó dìpọ̀. ó gbọ́dọ̀ dìpọ̀. ayọ̀gbénú ayọ̀gbénú èmi ló mú pé èméjì ni kò pé mẹ́ta. ẹ ń dá wa lẹ́kọ̀ọ́ lọ kó tó di pé a lọ sílé agbára lẹ́ẹ̀kan àwọn ìdàgbàsókè tí iṣẹ́ photography tí ó ti mú wọ orílẹ̀-èdè tàwa bóyá kẹ̀tẹ̀ síwájú ká tó kúrò ní abala yìí. mo tún fẹ́ ká tún fi ojú eléyìí wò. ní oṣù kan sẹ́yìn wọ́n pe ọmọkùnrin kan ní Báyọ̀ Ọmọbìnrin Owó òun ni personal photographer President Buhari. ọmọ Yorùbá ni. ó ti gbé orúkọ ẹ̀ lọ sí Guinness Book of Record. torí pé òun ló produce the biggest photo album in the world. 60 square meter by 60 square meter. ta ló yà síbẹ̀. ó sọ nípa ojú tó yẹ ká máa fi wo Nàìjíríà, àṣà wa, ìṣe wa, ọ̀nà wa, gbogbo àwọn ọrọ̀ ajé wa ló sọ sínú photo book yẹn. now orúkọ náà ti wà nínú Guinness Book of Record. ẹgbẹ́ photo book yẹn ẹni ó sọ nípa àwòrán ló fi sọ o. bẹ́ẹ̀ni kò ń ṣe pé ó kọ̀ọ̀kan o. àwòrán ni. ó dẹ̀ máa yí àwọn èèyàn. tẹ bá ti rí báyìí ẹ ti mọ nǹkan tó ń sọ. ti mọ nǹkan tẹ́lẹ̀ ń sọ àti mọ nǹkan tẹ́lẹ̀ ń sọ. beauty photography nìyẹn. ẹ ní láti wà bẹ́ẹ̀ kí wọ́n ká nítorí reason mo yẹ ra ìyálélẹ̀ náà ẹ gbọ́dọ̀ lè sọ story nípa nǹkan tẹ́ ẹ yà. nǹkan tẹ́ ẹ yà síbẹ̀ ẹ ṣeun ẹ kú àtótónu ṣùgbọ́n ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé àwọn ọmọọṣẹ́ yín wọ́n darapọ̀ wọ́n padà wá àwọn aṣèkìní ẹ má bínú ìmọ̀ ni òjé mi ó sùn ẹ pé àǹtí ìtúpadà lọ sí ọ̀wọ́ ẹ̀yìn ẹ jẹun padà tí àwọn ọmọọṣẹ́ tẹ̀ ń sọ ẹ̀ ká sọ pé ẹ fẹ́ kọ́yàn níṣẹ́ àfẹ́yàwòrán báyìí yóò lò tó ọdún mélòó. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè pẹ́ torí pé kò sí resources bọ̀ ní ìsìn tí ayé ti lo jára wọn yìí within 3 to 6 months ọmọ akọ́ṣẹ́ a lè fọwọ́sọ̀yà yìí pé a mọ nǹkan tó ń pè ní photography though ó lè má lè practice ẹ̀ torí tó bá yẹn ń ṣe lọ yóò máa mọ̀ sí but within that short period ó lè practice photography. ẹ jẹ́ n sáré wá bẹ̀rẹ̀ báyìí ní à ń kọ́ṣẹ́ yìí níbi ìgbà tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ya àwòrán àwọn ìyàtọ̀ wo ló wà tí ọmọ máa kọ́kọ́ mọ̀ ẹ jẹ́ n gbìyànjú kí n jẹ́ kó yé yín dáadáa ká pé ní ọdún bíi 15 sẹ́yìn kí ni wọ́n máa kọ́kọ́ kọ́ mọṣẹ́ nísìn kí lẹ máa kọ́kọ́ kọ́ mọṣẹ́. okay ní ọdún bíi 15 sẹ́yìn yẹn mentality àwọn ọ̀gá tó ń kà wá ń ṣe pé yàtọ̀ ẹ̀ẹ́dẹ́ tí wọ́n ti sọ yẹn mọ́ àmọ́ díẹ̀ ń bẹ́ẹ̀ ẹ sọ. nǹkan tó máa kọ́kọ́ wá ni pé ká máa gbé abọ́ lọ ká máa ra oúnjẹ káàkiri. a lọ fọṣọ lé ọ̀gá.
aṣẹ́gun sí. ìyẹn làwọn ò ṣe tọmọ bá ti dọ́dọ̀ wa sí sọ pé ó fẹ́ wá mọ̀ nípa ní láti waste time. ẹ ní láti ràn lọ irọ́ Ṣàngó kórè ẹ bọ ẹni sùúrù àmọ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tá bá ní pé wọ́n fẹ́ wá kọ́ṣẹ́ náà yàtọ̀ síṣẹ́ tó fẹ́ wá kọ́ náà àwọn kankan náà wà. ṣé nípa iṣẹ́ náà ó lè apart from that yàtọ̀ síṣẹ́ ọmọ gbọ́dọ̀ dàgbà lọ́pọlọ kó tún dàgbà ní ara ní mind. ṣé pé wọn kì í wúlò fún yín rárá fún nǹkan mi bóyá kẹran wọn ń ṣe bí ò tiẹ̀ ń jẹ́ iṣẹ́ ti ilé náà láti lè mọ ìwúlò iṣẹ́ tí wọ́n fẹ́ kọ́ yẹn. ok kò ṣe pé àkẹ́ràn wọn ṣe bọ́ àní rán wọn ṣe tó máa kó àbùkù bá wa àní rán wọn ṣe tó yẹ pé ó wà ní outside photography. ok no we don't do that. ẹ sì lè rán wọn lọ sọ́jà lọ ra kámẹ́rà. yes within that circle náà ló ṣì wà. ẹ lè rán wọn sọ́jà pé ètò ìjọbìnrin ni wọ́n sáré lọ ra àtàwá. sára àtàwá ń bẹ. à ń sóúnjẹ ní school. sáré rẹ̀ ràn wá etí ọ̀gá máa gbé lọlé lálẹ́ ni. irọ́ à ń ṣe irú ẹ̀ o. ayé ti yàtọ̀ gan. tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn máa ń ṣe irú ẹ̀ ayé ti. wá kọ́ṣẹ́ tó máa kọ́ kò dẹ̀ máa lọ ni. ó wá túmọ̀ sí pé ẹ má bínú o ayé yàtọ̀ ọmọọṣẹ́ wà ní àkàtà yín ẹ sì fẹ́ ra sweet sensation lọ́nkán ẹ lè rán. lórí kò sí lálẹ́ lọ́ra wá. kó lọ bá mi rún jẹ wá. sweet sensation. ebi ń pa mí kó lọ bá mi rún jẹ wá. editor sorry ẹ sì fẹ́ ra nǹkan nílé ìtànjẹ. okay. ṣé ẹ lè ní sáré kó lọ ra oúnjẹ wá lọ́nkán. ìyẹn based on relationship. Based on because ó ní oríṣiríṣi àwọn èèyàn tá a ti ń kọ́ níṣẹ́ àwọn graduate wà láàrin wọn àwọn àgbàlagbà wà láàrin wọn so based on relationship ni ó lè mú wa pé ó wá gbowó yìí lọ ra oúnjẹ wa á ti dé level kan so nítorí nǹkan tí mo fẹ́ jẹ́ kí relationship yà ti kọjá pé mo kàn wá kọ́ṣẹ́ ẹ̀yin aráalé ọ̀rọ̀ rèé tó jẹ́ kémi béèrè bẹ́ẹ̀ náà ni ipe oríṣiríṣi àwọn ọmọ náà wà ń tàn sí tó jẹ́ pé torí lọ ra oúnjẹ wá yẹn náà ṣe lọ kọ́ṣẹ́ mọ́. ọ̀pọ̀ nínú wọn dẹ̀kẹ̀rẹ́ ò fẹ́ kan ṣe náà èmi tiẹ̀ fẹ́ béèrè nǹkan kan nígbà tí ẹ tiẹ̀ ti bẹ̀rẹ̀ pé iṣẹ́ yìí ni mo fẹ́ máa ṣe mi ìfi bẹ́ẹ̀ mọ̀wé nǹkan yẹn. ẹ yà láì mi ò wọ̀wé. à ń kẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ ni à ń kẹ́kọ̀ọ́ ni ṣé ẹ ti rò pé ẹ máa tètè máa rí owó nídìí iṣẹ́ photography yẹn àbí nǹkan kan lẹ rí tẹ́ ẹ fi ṣùgbọ́n aṣẹ́ yìí pé iṣẹ́ yìí mo gbúdọ̀ ṣe. gẹ́gẹ́ bí mo yìí sọ lẹ́ẹ̀kan yìí pé mo like anything art. àbẹ jogún ẹ̀. ok ẹ kí n mú láti bẹ̀yẹn even though dáàdì tó bí mi wọ́n ti kú nìsín iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn but ìgbà tí mo fẹ́ lọ kọ́ ọ ẹ kọ́ lọ́dọ̀ wọn. mi ò kọ́ lọ́dọ̀ wọn ọ̀dẹ̀ fọwọ́ sí i torí wọ́n fẹ́ kí ọmọ wọn lọ sí school kó di lọ́ọ̀yà kó di dókítọ̀ kó dáadájọ́. kó dáadájọ́ good mi ò kọ́ lọ́wọ́ wọn but at the later on wọ́n padà fọwọ́ sí i now ọmọ tó fẹ́ di lọ́ọ̀yà náà ló ti wá padà di photographer yìí. photo professionally. èmi ò ń ṣe photo torí ìyàtọ̀ wà láàrin photo photographer àtàyàwòrán ayàwòrán ni yín lọ́rọ̀ kan ṣá. ayàwòrán ni. ẹ jọ ọlájà bí wọn. ẹyà ẹbí wọn. ohun tá a fẹ́ bí yàn á ní ìgbà lọ́wọ́ yín o. ẹ sọ tòótọ́ ẹ má parọ́ ọmọ Ọlọ́run kì í parọ́ iṣẹ́ tẹ́ ẹ kọ́kọ́ gbà èló ni. ṣé ká sọ. ẹ sọ iṣẹ́ tí mo kọ́kọ́ gbà sóyọ sẹ́ńjì. ìyá kan ló kú ní Adó Èkìtì ìyá yẹn ló máa ń pọn ẹmu fún àwọn students òun ló kú ní àwọn lọ yà ọ̀fẹ́ ni mo yà. ọ̀fẹ́ lẹ́yìn òkú. ọ̀fẹ́ lè yà ó dídí òkú. so that's my first official work. àwọn àlàyé wọn yà kì í ṣe òkú ṣe báwọn àlàyé wọn yà àwọn ọmọ òkú àwọn ẹ̀gbọ́n lọ yà wọ́n máa ń yọ òkú náà. àbúrò kò sí wọn máa kó wa pé ká wá cover funeral tí à ní ya ẹ̀tọ́ àwọn casket. ẹsẹ̀ àyà ẹsẹ̀ àyà náà. àgbà kọ́kọ́ yín tẹ̀lé kọ́kọ́ máa yà òkú nìyẹn. báwo lẹ ṣe wá fíìmù. àyà mi jànà ìgbà tí mi rókòrí ọmọdé ni mí gbà mi ò rókòrí. èló náà wá san. àní wọn sanwó. wọn ní ọ̀fẹ́ làwọn gbà. ìgbà tẹ́ wá máa gba owó ńkọ́. bá máa gbowó.
owó ńláńlá owó ńláńlá. Olúwa ṣe. Jẹ́ sáré béèrè lè lọ́wọ́ yín torí àsìkò wa ti sáré. Kí ni àwọn nǹkan tẹ̀ ń ṣe láti dàgbà sí nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe? Alákọ̀ọ́kọ́ ni school of photography tí mo sọ lálákọ̀ọ́kọ́. And number 2, a máa ń gba àwọn èèyàn nímọ̀ràn, àwọn photographer akẹgbẹ́ wa lórí ohun tó ń lọ láwùjọ. Trending kan tó. Now, mo wà lára àwọn ìgbìmọ̀ tó ń ṣe àkóso World Photography Day ní Nàìjíríà. World Photography Day. Every August 19 is World Photography Day. So mo dẹ̀ wà lára àwọn ìgbìmọ̀ yẹn. So ara nǹkan tí a fi ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ rírì tí iṣẹ́ tí photography ṣe. Àwọn pé iṣẹ́ photography kò ń ṣe iṣẹ́ ẹ lè kà sí iṣẹ́ ọwọ́ lásán. Torí photography gan is a course tó ń study in university. So Ọlá, kí ni ìjà sáré bí wọn? Kí ni àkóbá tí fóònù alágbèéká tó ti ń ṣe fún iṣẹ́ yín sí? Kórí ká tó wí ká tó fọ̀. Àsìkò wa sì ti wá sáré, ẹ sáré dáhùn ní ìṣẹ́jú kan. Àkóbá tó ń ṣe fún iṣẹ́ wa ó pọ̀, but ẹ lè fọwọ́ rọ́ iṣẹ́ wa sẹ́yìn torí kò sí bẹ́ẹ̀ ṣe lè ra fóònù bíi 500,000 kẹ́ wá fi cover wedding ọmọ yín. Ẹ sì pè wá. A pè yín ní dandan ni, ṣùgbọ́n a lè fi ya sẹ́fì. Kò Kò sì lè dàbí tiyín. Àgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí tiyín tó jáde á sáré post yẹn náà. Ó túmọ̀ sí pé ó dín àwọn oníbàárà kù lọ́nà kan tàbí ọ̀nà but kejì. àwọn tó bá mọ rírì photography gangan ara wa despite the fact pé wọ́n ní fóònù tó le wọ́n sì máa padà wá bá àwọn photography. Àwa ò kan àwọn tó tẹ̀ ń gbé ẹ̀rọ alágbèéká káàkiri wọn ò rí gẹ́gẹ́ bí photo studio. Bàbá kan fi ṣe kínní a kàn fi ṣe fẹ̀rífẹ̀rà lásán náà ni. Ẹ ṣe wọn àlejò wa àsìkò wa ti sáré. Ẹ ṣe báyìí fún wa fún àwọn aráalé tí wọ́n ń wò yín. Ẹ bá mi sọ gbogbo social media ṣàǹdó yín mọ́ àwọn kan sì fẹ́ bá yín sọ̀rọ̀ kan tàbí méjì lẹ́yìn ètò yìí. Orúkọ mi ni Alao Adébáyọ̀, mi ni aláṣẹ àti olùdarí Alao ní photo studio. A wà lórí social media, orí Instagram adebayosmith_photog àti Alao oníphoto_studio19. Àdẹ̀wà ní orí Facebook náà Alao Adébáyọ̀ Smith. Gbogbo ibi tí ẹ ti lè bá àlejò wa pàdé òun náà ni wọ́n ti ṣàlàyé. Ayọ̀gbénú jẹ́ a máa fi eléyìí ká máa fi ṣe ìlọ lórí ètò àti gbìyànjú léni bí ìbá mi kí àwọn aráalé. Ẹ̀yin tí wà nílé ẹ ṣé tẹ́ bá wa fìfẹ́ jẹ oúnjẹ tá a gbé wá. Ká máa fi ra àtayọ̀ pàdé lọ́jọ́ mìíràn ọjọ́ rẹ̀. A lérò pé ẹ ti kọ́ ọgbọ́n ẹyọ kan tàbí méjì lónìí. Yétúndé Adéyẹmọ lèmi ń jẹ́ Ayọ̀ngbénú. Ẹ pàdé mi lórí ẹ̀rọ alátagbà Instagram @ayongbenu_alaga, lórí Facebook Yétúndé Dúdúyẹmí. Ẹ kú kalẹ̀. Dúdúyẹmí ọmọ Dúdúyẹmí. Ó ga jù lórí ètò lẹ́ni wọ́n pé àgbádùn yín bí ègbò ti ń gbádùn ẹ̀kọ́ gbóná àbí kíni tíì ni bí ègbò ti ń gbádùn tíì. Ó sì dá wa lójú pé ẹ tẹ̀ wá nílé náà pàápàá ẹ gbádùn àlejò wa lórí ètò lẹ́ni. Wọ́n dá wa lẹ́kọ̀ọ́ tó pọ̀. Òun náà la ṣe ń sọ yìí pé ká dánu dúró díẹ̀ nítorí pé a sì tún bọ̀ nígbò bá tún di òwúrọ̀ ọ̀la. Orúkọ tèmi ò tí ì padà, Ọlá Ọ̀nàbàjọ́ ni mo ń jẹ́. Ayálúwa ṣeun ńlá fún mi, aláṣàkẹ́tì gangan tí ó kọ́ mọ̀. Tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá èmi náà sọ, ẹ tẹ́ gbogbo àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi @Ọ̀nàbàjọ́ Ọláwálé, Instagram, Facebook, YouTube. Gbogbo nǹkan tẹ́ ẹ bá sì fẹ́ mọ̀ nípa mi náà lẹ máa rí ńbẹ̀. Tó bá jórí Kaftan Television Yorùbá lẹ ti fẹ́ bá wa sọ̀rọ̀ @Kaftan TV Yorùbá. Ẹ tẹ́ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa, a máa rí. Tẹ́ ẹ náà bá dàbí Alao ní fọ́tò tẹ́ ẹ fẹ́ wá darapọ̀ mọ́ wa lórí ètò ẹ̀yin ṣáà ti àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa, a máa rí àti máa fún yín ní èsì tó dáa. Èkejì mi bọ́ọ̀ wá ní ká sì máa sọ pé eré àtayọ̀ láfi pàdé láàárọ̀ la. Alao ní fọ́tò fẹ́ wá bá wa juwọ́ kíkò ká juwọ́ sáwọn aládé pé bye. Ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde.
ẹlẹ́jọ́ máa fi lè kí yín káàbọ̀ kí n máa fi kí yín pé ẹ kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò jíròrò òwúrọ̀. ètò yìí lọ ní ìlàjú ṣẹ́ gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ọlá Ọ̀nàbàjọ lórí Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television Yorùbá sí ẹ má yí kúrò níbẹ̀ o ẹ máa wo Kaftan